káàbọ̀ fún ẹ̀kọ́ bíbélì tòní níbikíbi tí a bá wà tí ẹ ń gbọ́ mi ní nípasẹ̀ ẹ̀rọ rédíò wa ni tàbí àwa tí a ní oore ọ̀fẹ́ tí à ń wò mí nípasẹ̀ ẹ̀rọ ayélujára bíi YouTube ni Facebook ni. Orúkọ mi ni Venerable Adéyẹmí Ògúnbíyì. Èmi ni yóò máa tukọ̀ ẹ̀kọ́ bíbélì tòní. Mo fẹ́ fi dá wa lójú pé mi ò dá nìkan wá sí bíbáyìí lónìí. Pẹ̀lú mi lónìí ní apá àlàáfíà mi níbí, màmá wa wà níbí, màmá Jíbìkẹ́ aya Òyésọ̀mí. Akín káàbọ̀ màmá. Ẹ ṣé atọ́kùn. Báwo ni ilé ìjọsìn lónìí? A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bákan náà ni mo ní bàbá wa ní apá ọ̀tún mi, ọmọọba Kẹ́hìndé Oyètúnbí. Akín káàbọ̀ bákan náà. Ẹ ṣeun atọ́kùn. Báwo ni ilé ìsìn lónìí? Ọlọ́run ìgbà gbogbo. A dúpẹ́, hallelujah. Ẹ jẹ́ ká ṣí ìwé ọwọ́ wa, pàápàá tí à ń lò fún ẹ̀kọ́ bíbélì wa, ìlànà ẹ̀kọ́ bíbélì wa, sí ojú ewé ìkẹtàdínlógún. A fẹ́ wo orí kẹjọ lónìí, ẹ̀kọ́ kẹjọ ni ohun tí a fẹ́ gbé yẹ̀wò. Pàápàá bí a ti ń wò látẹ̀yìnwá, ìlànà Ọlọ́run fún àṣeyọrí ètò ìgbéyàwó, ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọjọ́ òní. Wọ́n lọ́ba tó ti wà pẹ̀lú wa, tó ti ń jẹ́ Ọlọ́run wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún àánú tí a ń rí gbà. Olúwa gbọ́ ọpẹ́ wa. Ẹ̀ráyé Ọlọ́run gba àyìn wa. Àkókò tó báyìí láti gbọ́ ọ̀rọ̀ rẹ. Mo gbà ládùúrà Jésù ọmọ Ọlọ́run wá mèsè wa. Àti olùgbọ́ àti olùsọ ẹ wá bùkún wa. Ẹnì kọ̀ọ̀kan wa a bẹ̀ Olúwa má jà wá lásán. Bí a ti máa gbọ́ ọ̀rọ̀ rẹ nílé ní gbogbo tí a wà, ẹ̀mí mọ́ Ọlọ́run máa túmọ̀ sínú ayé wa. Ògo ni fún orúkọ rẹ o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A wà ní orí kẹjọ báyìí. Kókó fún ìjíròrò wa lówùúrọ̀ lónìí ni àmì ẹ̀rí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó. Ẹ̀ka ẹ̀kọ́ tí a fẹ́ gbéyẹ̀wò lónìí, jíjẹ́ olóòtítọ́ nínú ìgbéyàwó. Àwọn ibi kíkà wa lónìí ni ìwé òwe orí kẹfà. A wò láti ẹsẹ̀ ìkẹrìnléníogún sí ẹsẹ̀ ìkejìléníàádọ́ta. Ìyáàfin màmá wa Jíbìkẹ́ Oyèsọ̀mí, wọ́n bá wa kà á. Láti pa ọmọ kúrò lọ́wọ́ obìnrin búburú nì, lọ́wọ́ ahọ́n ìpọ́nni àjèjì obìnrin. Má ṣe ìfẹ́kúfẹ̀ẹ́ ní àyà rẹ sí ẹwà rẹ̀, bẹ́ẹ̀ ni kí ó má sì jẹ́ kí òun kí ó fi ìpéǹpéjú rẹ̀ mú ọ. Nítorí pé nípasẹ̀ àgbèrè obìnrin ni ènìyàn fi di oníṣù àkàrà kan, ṣùgbọ́n àyà ẹni a máa wá iye rẹ̀ dáradára. Ọkùnrin lè gbé iná lé àyà rẹ̀ kí aṣọ rẹ̀ kí ó má jóná. Ẹnìkan a lè gun orí ẹ̀yìn iná gbígbóná kí ẹsẹ̀ rẹ̀ kí ó má jóná. Bẹ́ẹ̀ ni ẹni tó wọlé tọ̀ obìnrin ẹnìkejì rẹ̀ lọ. Ẹnikẹ́ni tí ó fọwọ́ bà á kì yóò wà ní àìlẹ́ṣẹ̀. Wọn kì í gan olè bí ó bá ṣe pé ó jalè láti tẹ́ ọkàn rẹ̀ lọ́rùn nígbà tí ebi ń pa á. Ṣùgbọ́n bí a bá mú un, yóò san padà níwọ̀n méje. Gbogbo ìnílé rẹ̀ ni yóò fi san ẹ̀san. Ṣùgbọ́n ẹni tó bá bá obìnrin ṣe panṣágà kò ní òye. Ẹni tó bá ṣe é yóò pa ẹ̀mí ara ẹ̀ run. Ẹ ṣé. Ọmọọba kùnrin Kẹ́hìndé Oyètúnbí, ẹ jẹ́ ká wo ohun tí ìwé òwe orí kẹta ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin ohun tó sọ. Má ṣe jẹ́ kí àánú àti òtítọ́ kí ó fi ọ́ sílẹ̀. So wọ́n mọ́ ọrùn rẹ, kọ wọ́n sí wàhálà àyà rẹ. Bẹ́ẹ̀ ni ìwọ ó rí ojú rere àti ọ̀nà rere lójú Ọlọ́run àti ènìyàn. Ẹ ṣé. Èròǹgbà wa òun ni láti rí jíjẹ́ olóòtítọ́ gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ẹ̀rí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó. Olóòtítọ́. Ẹ jẹ́ ká lọ sí ìfáàrà wa. Jíjẹ́ olóòtítọ́ ọkọ
àti ìyàwó nínú ìgbéyàwó jẹ́ ẹ̀rí pàtàkì pé ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún wà nínú ìgbéyàwó. Ìyẹn sọ pé àtọkọ àti aya ló gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó wọn. Yàtọ̀ sí jíjẹ́ olótìtọ́ sí ẹ̀rí ìgbéyàwó, ìwọ gẹ́gẹ́ bí ẹni tí ó wà nínú ìgbéyàwó kò gbọ́dọ̀ tún wọnú ìbáṣepọ̀ mìíràn ní kété tí a bá ti wà papọ̀ gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. A gbọ́dọ̀ jẹ́ kí ohun tí a ní kí ó tó wa. Nítorí náà o gbọ́dọ̀ kọjú ìjà sí gbogbo ìdánwò tí yóò dojúkọ síwájú sí ìfẹ́ tòótọ́ tí kìí ṣá àti ìbọ̀wọ̀ fún tòótọ́ fún ọkọ àti aya máa ń so èso òtítọ́, àti pé ó máa ń jẹ́ kí ìgbéyàwó kó dùn pẹ́ títí ju ohun tí ènìyàn lérò lọ. Ẹ jẹ́ ká lọ sí ìbéèrè wa. Ìbéèrè àkọ́kọ́ a lọ sọ́dọ̀ màmá wa Jíbìkẹ́ aya Òyésọ̀mí wípé kí ni ìtumọ̀ jíjẹ́ olótìtọ́ ní ìgbéyàwó? Ẹ ṣé atọ́kùn. Lójú ìwòye tèmi àti gẹ́gẹ́ bí Kristẹni, jíjẹ́ olótìtọ́ túmọ̀ sí ẹni tó jẹ́ pé ó tiẹ̀ mọ Kristi. Ìgbéyàwó tá à ń sọ nípa ẹ̀ oríṣiríṣi ìgbéyàwó ló wà, ṣùgbọ́n ilé ìgbéyàwó tó fẹsẹ̀ rinlẹ̀ nínú Kristi, ọkọ àti aya gbọ́dọ̀ máa ṣe nínú ìbẹ̀rù Ọlọ́run nínú pé orí Kristi lè akọ́lé. Tá bá wo inú ìwé Éfésù orí 5 láti ẹsẹ̀ 22 àti ẹsẹ̀ 28, ó ń sọ fún wa bó ṣe jẹ́ pé ó ṣe pàtàkì fún ọkọ láti ní ìfẹ́ aya rẹ̀. Bákan náà bó ṣe pàtàkì fún ìyàwó láti bọ̀wọ̀ fún ọkọ rẹ̀. Ẹni tó bá jẹ́ olótìtọ́ ní ìgbéyàwó, ó fi hàn pé wọ́n gbọ́dọ̀ fọkàn tán ara wọn. Ọkọ gbọ́dọ̀ fọkàn tán ìyàwó, ìyàwó náà gbọ́dọ̀ fọkàn tán. Ó ṣe pàtàkì. Bákan náà wọ́n gbọ́dọ̀ jẹ́rìí ara wọn. Tẹ́nìkan bá sọ pé gbóhùn tí ìyàwó ẹ̀ ṣe ni, ó yẹ kí ọkọ lè sọ wípé ìyàwó mi ò jẹ́ bí bẹ́ẹ̀ ni wọn kó máa jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́, wọn náà gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ kọ́. Lẹ́yìn yẹn wọ́n gbọ́dọ̀ gbọ́ra wọn ara wọn yé. Ibi tí ọkọ àti ìyàwó bá ti gbọ́ra wọn yé kò lè sí nítorí olótìtọ́ kan bẹ̀ yẹn, torí pé nígbà tí ọkọ bá ní 2000 ló ní lọ́wọ́, ìyàwó á sì máa rò pé irọ́ ló ń pa o. Màmá ṣé àní sọ gẹ́gẹ́ bí ohun tí àwọn kan máa ń sọ pé obìnrin ò máa ṣe é finú hàn tàbí ọkọ ní ò ṣe é finú hàn. Nígbà tọkọ bá ní 2,000 tó sọ fún aya rẹ̀ pé 1,000 kan mo ní o. Gbẹ̀yìn tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ, kí lẹ lè sọ sí ìyẹn náà pẹ̀lú? Ẹ ṣé atọ́kùn. A rí i pé ìgbéyàwó tá à ń sọ nípa ẹ̀ ní ìgbàsẹ̀ ìgbéyàwó tó jẹ́ pé ó dúró lórí Kristi ni. Bíbélì sọ nínú ìwé Genesis orí 2 yẹn, ó sọ fún wa wípé wọ́n sì wà ní ìhòhò, wọn farapamọ́ fún ara wọn. A rí i pé ìgbéyàwó tó dúró lórí Kristi, ìyàwó ò ní farapamọ́ fún ọkọ ẹ̀ nínú ohunkóhun, bẹ́ẹ̀ ni ọkọ ò ní farapamọ́ fún ara ẹ̀ nínú ohunkóhun. Bóyá torí pé nígbà tó máa ń farapamọ́ wọn ìtẹ̀síwájú ò lè sí, ṣùgbọ́n nígbà tí wọ́n bá mọ inú ara wọn pé bóyá àwọn tó ń ṣe ìjọba fún àpẹẹrẹ, bóyá ọkọ ń ṣe ìjọba tó níye tó ń gbà tí ìyàwó sì ń jẹ́ oníṣòwò ni, oníṣòwò yẹn a mọ̀ pé kò lè sọ pé iye báyìí ni ó wọlé lọ́sẹ̀, ṣùgbọ́n òun náà lè gbọ́dọ̀ sọ pé lágbára Ọlọ́run tá a fẹ́ ṣe yìí o, ẹ̀ńtẹ́ bá fi iye báyìí lẹ̀, èmi náà nípa agbára Ọlọ́run èmi náà lè fi iye báyìí lẹ̀, tọkọ ó sì finú tán. Gẹ́gẹ́ bá a tún ṣe tẹ̀síwájú, wọ́n gbọ́dọ̀ ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀ tí ó máa gbà wọ́n níyànjú. Jíjẹ́ olótìtọ́ kò gbọ́dọ̀ ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀ tí ó máa gbà wọ́n níyànjú. Torí nígbà tá a bá ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀ ló lè máa sọ wípé ṣé wàá wá sọ fọ́kọ ẹ pé iye tó ní nì, kódà nígbà bá yà ò ní nǹkan kan wọn bákan náà ní ti ọkùnrin náà. Lẹ́yìn yẹn a ò gbọ́dọ̀ dalẹ̀ ẹ̀jẹ́ ìgbéyàwó wa. Ẹ̀jẹ́ ìgbéyàwó wa la sọ fún wa wípé kí ọkùnrin kó fara mọ́ aya rẹ̀ nìkan ṣo, tí ikú yóò fi yà wọ́n. Bíbélì ṣe sọ yẹn, títí tí ikú yóò fi yà wọ́n. Nígbà tá a bá sì wà láyé, tá a wà láàyè yẹn, a gbọ́dọ̀ sọ pé mo ní ẹnìkan tí mò ń bá ṣọ̀rẹ́ ní kọ́nà kan. Àwọn tẹ̀sán sọ pé àwọn kan máa ń sọ pé wọ́n ní olùkù. Eléyìí kò dára tó fún ẹni tó bá jẹ́ onígbàgbọ́ tó tọ́. Jíjẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó kò gbọ́dọ̀ ní olùkù. Ẹ ṣé. Ọlọ́run kọ́. Káwọn kan máa ṣe nǹkan pamọ́. A ti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n kọ́ ilé sí kọ̀rọ̀ tó yẹ pé ọkọ wọn ò mọ̀ nípa ẹ̀.
tó jẹ́ pé ńgbà tó wá yá ni wọ́n tó sọ pé ìyàwó ẹ̀ ló mà kọ́lé yẹn irọ́ ni kò jẹ́ rí bẹ́ẹ̀ tó sì jẹ́ pé bẹ́ẹ̀ lórí. A sì rí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó yẹ pé ó bímọ síta tó yẹ pé ńgbà tó bá kú ni wọ́n á máa fọmọ wá òun ló bí eléyìí o òun ló bí tọ̀hún. Eléyìí kò jẹ́ jíjẹ́ olóòtọ́ sí Ọlọ́run. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ẹ ṣé atọ́kùn. Ẹ ṣé púpọ̀. Jẹ́ n béèrè lọ́wọ́ ọmọọba Kẹ́hìndé Oyètúnbí, ojú tóun náà fi wò ó nípa ọ̀tá tó pé jíjẹ́ olóòtítọ́ nínú ìgbéyàwó. Ẹ ṣé atọ́kùn. Bí ẹ ṣe sọ, mo fi ara mọ́ pátápátá pẹ̀lú tí màmá wa sọ, ṣùgbọ́n ní àfikún síbẹ̀ láì fi ọ̀rọ̀ sábẹ́ ahọ́n fúnra wa, jíjẹ́ olóòtítọ́ ohun tó túmọ̀ náà ni wípé ẹ̀rí ìgbéyàwó wa dídúró tì í òun ni jíjẹ́ olóòtítọ́ nínú ìgbéyàwó. Kí ni àwọn tí a ti sọ, àwọn ìwà tá a ti kọ̀ sílẹ̀ nígbà tó ti jẹ́ pé a ti ní aya tàbí a ti ní ọkọ tiwa, gbogbo àwọn mọ̀ṣe pátápátá a gbọ́dọ̀ fi wọ́n sílẹ̀, yálà lọ́kùnrin tàbí lóbìnrin. Nígbà tá a bá ti lè gbé ìyàwó tàbí tá a bá ti lọ́kọ, kò sí orí ọ̀fẹ́ fún wa mọ́ gẹ́gẹ́ bí ìgbékalẹ̀ Bíbélì láti ti ní ẹnì kankan yálà ní kọ̀kọ̀ tàbí ní kankan. Jíjẹ́ olóòtítọ́ nínú ohun gbogbo bó ti wù kó mọ́ sí ara ẹni, bí màmá wa ṣe sọ, nínú owó tó ń wọlé fún wa ní, nínú àwọn ìrìn àjò wa bá a ṣe rìn, a ní láti jẹ́ olóòtítọ́ tó fi jẹ́ pé Ìbàdàn ni mo ń lọ, bàbá dẹ̀ dé Ìbàdàn yẹn, ibẹ̀ náà láti máa bá irú ẹni bẹ́ẹ̀. Eléyìí là ń mọ̀ sí pé kí ni ká jẹ́ olóòtítọ́ tó fi jẹ́ pé kò ní sí pé lágbájá yìí o rárá ẹni tó sọ pé Ìbàdàn ló ń lọ ó ti dógbò mọ́sọ̀ ó ti sì pé jíjẹ́ olóòtítọ́ a ní láti dúró tiẹ̀ jẹ́ ìgbéyàwó wa. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ẹ ṣé àwa ọmọ Ọlọ́run tí à ń gbọ́ mi nínú ilé tàbí àwa tí a ní ìrọ̀fẹ́ tí à ń wò mí nísinsìnyí, a ti sọ fún wa pé jíjẹ́ olóòtítọ́ ní ìgbéyàwó túmọ̀ sí pé ká má dalẹ̀ àwọn ẹ̀jẹ́ tí a ti dá nígbà tí a wá síwájú Ọlọ́run, wípé mo fara mọ́ ọkùnrin yìí tàbí obìnrin yìí títí ikú yóò fi yà wá. Yẹ bí ká máa ní ọ̀rẹ́ ìkọ̀kọ̀, ìwà ọ̀dàlẹ̀ pátápátá nílé yìí, tàbí ká má finú ara wa, ìwà ọ̀bàyéjẹ́ pátápátá nílé yìí. Nítorí náà àdúrà tèmi náà ni pé Olúwa ràn wá lọ́wọ́ a lè jẹ́ olóòtítọ́ nínú ìgbéyàwó wa. Ìbéèrè kejì lọ sí ọ̀dọ̀ ọmọọba Kẹ́hìndé Oyètúnbí. Kí ni iṣẹ́ tí òtítọ́ ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó, gẹ́gẹ́ bí a ti wo Hébérù orí 3 ẹsẹ̀ 9 tí wọ́n ní kí a kà, Hébérù orí 13 ẹsẹ̀ 9. Bí ìbéèrè yẹn bó ṣe lọ, iṣẹ́ tí òtítọ́ ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fúnni nínú ìgbéyàwó, bí a bá jẹ́ ẹni tí ó ń jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó, òtítọ́ yóò ran òtítọ́ lọ́wọ́. Tí mo bá jẹ́ olótìtọ́, ó di dandan kí ìyàwó mi náà jẹ́ olótìtọ́, ó di dandan kí àwọn ọmọ tí ó ti nú ìgbéyàwó ó jáde ó jẹ́ olótìtọ́. Torí ìdí èyí, àwọn ojúṣe yìí nígbà tá a bá jẹ́ olótìtọ́ yóò ran ìgbéyàwó wa lọ́wọ́, yóò mú kí aya kó lè ní ìfẹ́ ọkọ rẹ̀ sí. Eléyìí yóò ran ìgbéyàwó lọ́wọ́ nínú ìrìn àjò ìdílé náà. Bí a ṣe kọ sílẹ̀ nínú ìwé Hébérù yẹn, ẹ rí pé tí a bá kà ó ṣe àlàyé fún wa. Ó ní kí ìgbéyàwó kí ó ní ọlá láàárín gbogbo ènìyàn. Ẹ ṣé. Kí àkété sì jẹ́ aláìléèrí, nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. Yóò dá wọn lẹ́jọ́. So eléyìí ló ń fi yé wa gẹ́gẹ́ bí ó ṣe kọ́ yẹn wípé kí ìgbéyàwó kó jẹ́ eléyìí tí ò ní èrí, ìyẹn ní kíni o, ìyẹn ní ti jẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó ẹni. Ó dẹ̀ wá sí fi kún wípé gbogbo àwọn àgbèrè ni Ọlọ́run ó sì kíni ó ní yóò dá wọn lẹ́jọ́. Ló fi jẹ́ wípé òtítọ́ nínú ìgbéyàwó, kí àwọn tó bá jẹ́ alágbèrè tàbí tí wọ́n jẹ́ aláìṣòtítọ́ tó kọ́ mọ̀ wípé èrè ń bẹ fún tí Ọlọ́run ti fi lélẹ̀, ó sì sọ wípé yóò dáwó àwọn èèyàn bẹ́ẹ̀ ní kíni yóò dá wọn ní ẹjọ́. Ọlọ́run ó ràn wá lọ́wọ́. Ẹ ṣé màmá wa Jíbìkẹ́ aya Oyèsọ́mi, nínú èrò tí kí ni iṣẹ́ tí òtítọ́ ní í ṣe pẹ̀lú ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún nínú ìgbéyàwó? Òtítọ́, ta ló ń jẹ́ òtítọ́ gan? Bíbélì jẹ́ kó yà pé ó ní ẹ̀yin yóò mọ òtítọ́, òtítọ́ yóò sọ yín di òmìnira. Kristi là ń sọ bẹ́ẹ̀ Jòhánù yẹn. orí 8 ẹsẹ̀ 22. Jésù Kristi ni ó ní a sọ̀rọ̀ pa ẹ̀.
tá bá tún wo ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 6 ó ní èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè. A rí pé Jésù Kristi là ń pè ní òtítọ́. Etí ìgbéyàwó agẹ́bà ṣe sọ lẹ́ẹ̀kan tó wá ti dúró lórí Kristi, ìpìlẹ̀ Kristi. A rí pé yóò rọrùn fún ọkọ láti lè bọ̀wọ̀, láti lè ní ìfẹ́ sí aya ẹ̀. Nípa bẹ́ẹ̀ yóò rọrùn fún ìyàwó náà láti lè bọ̀wọ̀ fún ọkọ ẹ̀. Ṣùgbọ́n bí tí ọkọ bá ti ń sọ wípé èmi láláṣẹ, ohun tí mo ti wí yẹn náà ló gùn. A rí pé obìnrin yẹn lè dákẹ́ nítòótọ́, ṣùgbọ́n gbogbo dákẹ́ yẹn tó wà ní ọkàn ẹ̀ nísàlẹ̀ ojú pé ṣé wà ládà. Ṣé ká bẹ́ẹ̀ náà ni, ṣùgbọ́n tó wà lọ́kàn ẹ̀ ó yàtọ̀ sí ohun tó ń sọ síta yẹn, ilé yẹn ń túká nìyẹn. Ṣùgbọ́n nígbà tí a bá ti dúró lórí òtítọ́ wípé ohun tá a ti sọ yẹn bẹ́ẹ̀ lórí ibẹ̀ náà la fi sí. Bàbá wa ń sọ lẹ́ẹ̀kan pé ẹni tó ń lọ rìn àjò, mo ti rọ́kùnrin kan tán ló sọ pé ó dágbé látẹ̀kọ́ pọ̀ ń bọ̀ ní Iléṣà, ṣùgbọ́n kì í ṣe Iléṣà ló lọ, ó ń bọ̀ báàlì ní ó lọ báàlì ní Abẹ́òkúta, ó lọ gbé olùkú rẹ̀, ó wá láksidẹ̀ntì ní ọ̀nà, ó sì kú, wọ́n ti gbé òkú ẹ̀ sí mọ́ṣúárì ní Abẹ́òkúta. Ìgbà tí wọ́n sọ fún ìyàwó Iléṣà, rúùtù Iléṣà sí Èkó ni wọ́n wá kiri kí wọ́n tó wá mọ̀ pé Abẹ́òkúta ni wọ́n gbé sí. A rí pé àríwá tó wà ń bẹ̀ yẹn. Torí náà láti jẹ́ kí ìgbéyàwó wa kó dúró, a gbọ́dọ̀ dúró lórí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún ẹ̀ṣẹ̀ kó má jẹ́ ilé ìtọ́tọ́ pé ikún oúnjẹ gẹ̀dẹ̀ oúnjẹ láì kó tó máa pa. So agbọ́ báyìí àwa ọkùnrin nílé àti àwa obìnrin káàkiri ẹja sá fún àgbèrè ká jẹ́ olótìtọ́, kó má jẹ́ pé ohun tí a mọ̀ ọ́ jẹ́ òun ló máa pa wá. Ìbéèrè kẹta lọ sọ́dọ̀ màmá wa aya òye sọ̀mí. Wọ́n ní èrò tirẹ̀ sọ díẹ̀ nínú àwọn ọ̀nà tí a lè gbà mú ìmúgbòòrò àti ìdàgbàsókè bá jíjẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó wa ní kíákíá. Ẹ ṣé atọ́kùn. Láti mú ìmúgbòòrò àti ìdàgbàsókè bá jíjẹ́ olótìtọ́ ní ìgbéyàwó wa, àkọ́kọ́ a gbọ́dọ̀ mọ ara wa. Ká mọ ara wa kó jẹ́ pé kì í ṣe pé mo ti mọ̀ pé lágbájá yìí báyìí ló gbọ́dọ̀ ṣe. Lẹ́yìn yẹn ká sì ṣiṣẹ́ jẹ́ olótìtọ́, àṣìṣẹ́ tọ́ ni, a gbọ́dọ̀ ṣiṣẹ́ tọ́ ni. Ó lè nira díẹ̀ pé bóyá gẹ́gẹ́ bí bàbá wa ṣe sọ lẹ́ẹ̀kan pé tí obìnrin bá mọ̀ pé èèyàn ní owó kan lọ́wọ́ pé bóyá ó lè fẹ́ gba gbogbo ẹ̀ tán, kò rí bẹ́ẹ̀. A gbọ́dọ̀ mọ̀ pé kíní yìí mo ṣetán láti ṣòtítọ́ torí pé Bíbélì sọ bẹ́ẹ̀ pé ká jẹ́ olótìtọ́. A rí pé nígbà tó bá yá obìnrin kan ló fẹ́ yapa tẹ́lẹ̀tẹ́lẹ̀, òun náà wá sí ọ̀nà tí ó tọ́. Lẹ́yìn yẹn a sọ fún wa pé kí a máa wá ẹ̀bi tàbí àìlera ara wa. Ẹlòmíì máa ń dúró níbi ẹ̀bi pé láti máa wá ẹ̀bi ọkọ pé bẹ́ẹ̀ náà lẹ sọ níjọ́sí. A rí pé bẹ́ẹ̀ náà lẹ ṣe ń jẹta lẹ ṣe ní jẹrin lọ́dún tó kọjá. So ìmúgbòòrò lè sí níbi tí ìrù yẹn bá wà. Lẹ́yìn yẹn ọkọ àti aya gbọ́dọ̀ jẹ́ ọ̀rẹ́ ara wọn. Ẹ rí pé tán bá jẹ́ ọ̀rẹ́ ara wọn, wọn ní máa gba ìmọ̀ràn ní ọ̀tún lósì, tán bá dẹ̀ máa gba ìmọ̀ràn káàkiri, ilé yẹn á dúró. Tó jẹ́ pé ọ̀rẹ́ ara wọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn pé àwọn méjèèjì àwọn èèyàn kan máa sọ pa pé ohun tẹ́ bá máa fẹ́ kó sọ fọ́kọ ẹ̀ má máa sọ lójú ẹ̀. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Lẹ́yìn yẹn gẹ́gẹ́ bá a ṣe sọ lẹ́ẹ̀kan, gbogbo ohun tá à ń sọ pátápátá ó dúró lórí ìbẹ̀rù Ọlọ́run. Ìwé Òwe orí 1 ẹsẹ̀ 7 sọ fún wa pé ìbẹ̀rù Ọlọ́run ni ìpilẹ̀ṣẹ̀ ọgbọ́n. Nígbà tá a bá ń ṣe ohun gbogbo nínú ìbẹ̀rù Ọlọ́run, yóò rọrùn fún wa láti jẹ́ kí ìmúgbòòrò kó dé bá jíjẹ́ olótìtọ́ nínú ìgbéyàwó wa. Ètò tó wá ṣe parí ẹ̀ ni pé ká má máa kó ẹgbẹ́kẹ́gbẹ́, torí ìwé Kọ́ríńtì orí 1 sọ fún wa ní orí 15 yẹn ẹsẹ̀ 23 pé ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Ẹ ṣé atọ́kùn. Ẹgbẹ́ búburú a máa ba ìwà rere jẹ́. Ní kí a kọ́ mọ́ ọmọọba Kẹ́hìndé Òyetúnbí, kí lẹ lè sọ tàbí ẹni àfikún nípa etí màmá tí wọ́n sọ fún wa yìí. Ẹ ṣé atọ́kùn. Ní kúkúrú a ní láti kọ́ bí a ṣe ń dáríjì ara wa. Ìdáríjì. Bẹ́ẹ̀ ni, torí pé kò sí bí àwọn méjèèjì ó sì gbé. Even gan kó jẹ́ pé ìgbéyàwó gan tí Jésù gan tó jẹ́ tí Ọlọ́run gangan tó jẹ́ pé òun ló fi arábìnrin fún bàbá yìí, Ádámù àti Éfà, a sì rí wípé ìpèníjà sì ti wà nínú ìgbéyàwó náà. So mélòó ni àwa tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ rẹ kájọ máa jẹ́ tọkọtaya, so síbẹ̀síbẹ̀ àwọn ìpèníjà yóò wà nínú ìgbéyàwó, a ṣe ara wa. So a ní láti lè máa ní ẹ̀mí ìdáríjì. Nígbà tá a bá ń dáríjì ara wa, tá a máa ní àkáǹtì ẹ̀ṣẹ̀
tí a ti ṣẹ̀ sí ara wa so ìyẹn yóò ràn wá lọ́wọ́ nínú ìgbéyàwó yóò lè jẹ́ kí òtítọ́ eléyìí tí à ń pòǹgbẹ fún nínú ìgbéyàwó wa kó máa lọ síwájú so ó jẹ́ eléyìí tí mo fẹ́ ṣe àfikún rẹ̀. wọ́n ní ká máa dáríjì ara wa ká máa gbàdúrà náà ká máa gbàdúrà láì ṣàárẹ̀ sí pẹ̀lú àìsinmi ká dẹ̀ jẹ́ tó ní ìbẹ̀rù Ọlọ́run ó ṣe pàtàkì àwọn wọ̀nyí ló máa jẹ́ kí ìdàgbàsókè kó dé bá ìgbéyàwó wa. Ní ìbéèrè kẹrin ní ṣókí la ó ṣe wọ́n ní kí ni ipa tí òtítọ́ ní kó nínú ìgbéyàwó ẹ ti sọ síwájú sí ṣùgbọ́n wọ́n fẹ́ ká yànnàná rẹ̀ ní méní ìkíní ìkejì kẹta arákùnrin wa ẹ bá sáré wò ní kíákíá. ẹ ṣeun àtọkùn nínú ìwé Málákì orí ìkejì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ó fi yé wa ni pé nínú ìgbéyàwó irú bẹ́ẹ̀ tí òtítọ́ bá ti ń fi ẹsẹ̀ múlẹ̀ ó ní ọmọ tí ó jáde nínú ìdílé náà wọ́n á jẹ́ ọmọ tó dàbí Ọlọ́run tí ó ní ẹ̀mí Ọlọ́run nínú eléyìí tó túmọ̀ sí pé nínú ìgbéyàwó bẹ́ẹ̀ àwọn ọmọ tí èso tí ó mọ sínú ìgbéyàwó bẹ́ẹ̀ jáde àwọn gan ó ní òtítọ́ wọ́n á lè bẹ̀rù Ọlọ́run àti pé ní àfikún irú ìgbéyàwó bẹ́ẹ̀ ẹ̀mí ẹ̀ máa ń gùn ó máa ń tọ́jọ́ kì í ṣe eléyìí tó tètè máa ń túká bí eléyìí tá a rí lóde òní tó jẹ́ pé láàrin oṣù mẹ́ta ọdún kan ìgbéyàwó ti túká torí ìdí èyí ìgbéyàwó tí òtítọ́ tó bá ti fi ẹsẹ̀ múlẹ̀ ẹ̀mí ìgbéyàwó bẹ́ẹ̀ a máa gùn bákan náà ìdàgbàsókè ó máa ń wà nínú irú ìgbéyàwó bẹ́ẹ̀ dáàdi wa o ìyàwó mi o kí la fẹ́ ṣe lọ́dún yìí o project wo la fẹ́ ṣe o ok o nínú sálárì yín lọ́dún yìí o ẹ máa fi 50% lẹ̀ ká ìfọwọ́sowọ́pọ̀ tó bá ti wà á jẹ́ kí ìtẹ̀síwájú á jẹ́ kó bá ìgbéyàwó náà bákan náà wọ́n á lè máa dáàbò bo ara wọn nínú ìgbéyàwó yẹn ṣé dáàdi wa lẹ sọ rárá o ibi tán sọ pé àwọn lọ lélẹ̀ yìí ibẹ̀ náà lẹ́dẹ̀ bá wọn wọ́n á dáàbò tí nǹkan kan bá ti fẹ́ rújú rárá mo jẹ́rìí ọkọ mi mo jẹ́rìí ìyàwó mi so wọ́n á rí ẹ̀rí ara wọn wọ́n á rí láti gba ẹ̀rí ara wọn jẹ́ Ọlọ́run á ràn wá lọ́wọ́. ẹ ṣé màmá wa ní ṣókí kí ni ipa tí òtítọ́ ní kó nínú ìgbéyàwó ní ṣókí. gẹ́gẹ́ bọ́n ṣe sọ yẹn bí tí òtítọ́ bá ti wà tẹ́ pé ohun tí wọ́n bá lẹ́nu ọkọ náà ni wọ́n bá lẹ́nu aya ilé yẹn ò lè dàrú àwọn ọmọ tí wọ́n bá tọ́ nínú irú ilé bẹ́ẹ̀ àwọn ọmọ yẹn àwọn náà mọ òtítọ́ torí pé a ti fi kọ́ wọn kì í ṣe pé kí màmá sọ wípé màmá dábàá bẹ́ẹ̀ lóhùn yàrá tí ẹ̀ ló ń sọ yẹn a rí i pé ilé yẹn á dàrú ṣùgbọ́n tó yẹ pé ohun kan náà fi ń sọ̀rọ̀ ìdílé yẹn á dúró ọjọ́ alẹ́ wọn náà sì dára. ẹ ṣé ní ìkádìí ará nínú Olúwa ìfẹ́ Ọlọ́run ni pé kí ọkọ àti aya nínú ìgbéyàwó jẹ́ olótìítọ́ sí ara wọn níbi tí ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún bá wà ni a ti lè rí òtítọ́ nínú ìgbéyàwó olótìítọ́ ọkọ tàbí aya ni ẹni tí ó ń fi ìwà jọ Kristi ní ìfẹ́ rẹ̀ sí ẹnìkejì rẹ̀ kò sí èrè kankan nínú ẹ̀tàn àti ìrẹ́nijẹ o kò sí èrè kankan nínú rẹ̀ nítorí náà fi ìfẹ́ àti ìbọ̀wọ̀ fún tòótọ́ hàn sí ọkọ rẹ tàbí aya rẹ òun náà yóò sì jẹ́ olótìítọ́ sí ọ lẹ́ẹ̀kan sí kí a tó wo àkọsórí wa tí a bá ní ìbéèrè tàbí tí a fẹ́ àlàyé lẹ́kùnrẹ́rẹ́ lórí ohun tí a sọ lónìí a lè béèrè lórí ẹ̀rọ yìí tí máa pèsè ta báyìí 081 471 94912 lẹ́ẹ̀kan sí 081 471 94912 mo gbàládà wípé ilé tó ti ń tòrò yóò máa tòrò sí lórúkọ Jésù. Àmín. Ilé tó dẹ̀ kù díẹ̀ fún Ọlọ́run àlàáfíà yóò fún wa ní àlàáfíà. Àmín. Ẹsẹ̀ àkọsórí wa wà ní Hébérù episteli Hébérù orí 13 ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkẹrin ẹ ó máa kà tẹ̀lé mi níbikíbi tí a bá ti ń gbọ́ mi báyìí. Kí ìgbéyàwó kí ó ní ọlá. Kí ìgbéyàwó kí ó ní ọlá. Láàárín gbogbo ènìyàn. Láàárín gbogbo ènìyàn. Kí àkéte sì jẹ́ aláìléèrí. Kí àkéte sì jẹ́ aláìléèrí. Nítorí àwọn àgbèrè. Nítorí àwọn àgbèrè. Àti panṣágà. Àti àwọn panṣágà. Ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. Ọlọ́run yóò dá lẹ́jọ́. Lẹ́ẹ̀kan sí kí ìgbéyàwó kó ní ọlá. Kí ìgbéyàwó kí ó ní ọlá. Láàárín gbogbo ènìyàn. Láàárín gbogbo ènìyàn. Kí àkéte sì jẹ́ aláìléèrí. Kí àkéte sì jẹ́ aláìléèrí. Nítorí àwọn àgbèrè. Nítorí àwọn àgbèrè.
àti àwọn panṣágà ni Ọlọ́run yóò dá lẹ́jọ́. Lẹ́ẹ̀kan sí wọ́n fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ àwọn bàbá àti màmá tó wà láàrin wa níbí lónìí, bí a ṣe pè yín tí ẹ jẹ́ wa. Mo dúpẹ́ lọ́wọ́ ọmọọba Kẹ́hìndé Oyètúnbí pé ẹ kú ohùn látàárọ̀. Tí a bá pè lọ́jọ́ mìíràn, mo nígbà pé ẹ ó dìde láti wá jẹ́ ìpè Ọlọ́run yìí. Bẹ́ẹ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ màmá wa Jíbìkẹ́ aya Oyèsọ̀mí wípé ẹ kú ohùn látàárọ̀. Ọlọ́run olùbùkún á bùkún ẹnìkọ̀ọ̀kan wa. Lẹ́ẹ̀kan sí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àná tí a wà nílé tí à ń gbọ́ mi àti àwọn tí wọ́n ní àǹfààní láti máa wò mí, máa wò wá lónìí. Ìbùkún Ọlọ́run yóò wà lórí ìgbéyàwó wa. Àwa náà tó dẹ̀ tí ẹ̀yin tẹ́ wà ní tẹ́ tí ṣe ìgbéyàwó, ẹ ò ní ṣíyàn lórúkọ Kristi. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá dúpẹ́ lọ́wọ́ rẹ fún ọ̀rọ̀ rẹ tí a ti gbọ́ lónìí. Fún wa ní oore ọ̀fẹ́ àti agbára láti lè jẹ́ olóòótọ́ nínú ìgbéyàwó wa. Jọ̀wọ́ àwọn tó ti jẹ́ olóòótọ́ jẹ́ wọn máa jẹ́ olóòótọ́ sí. Àwọn tó ń dẹ̀já láìṣòótọ́, Olúwa fọwọ́ tọ́ ọkàn wọn. Ìfẹ́ ni pé kí ìgbéyàwó kó wà títí láì, èṣù má jò nípa lórí wa. Gbogbo ìgbéyàwó pátápátá àlàáfíà jó dé bá Olúwa. Lẹ́ẹ̀kan sí a gbàdúrà fún dáọ́sìsì Ifẹ̀ kí ó máa tẹ̀síwájú. Ìjọ Anglican ní gbogbo àgbáyé kan wà ní ìṣọ̀kan. Bàbá lẹ́ẹ̀kan sí ògo ni fún orúkọ rẹ o. Ní orúkọ Jésù Kristi Olúwa wa.